ẹ kú dédé àsìkò yìí ní gbogbo tí ẹ ti ń gbọ́ iléeṣẹ́ Ògùn rédíò OGBC 90.5 FM nílùú Abẹ́òkúta. ẹ kú iṣẹ́ òní, ẹ kú àtàárọ̀, gbogbo lé ń kọ́ ọdẹ ọdún bí ọdẹ òmọdún ni lógo Èdùmàrè. à ń sídé lónìí lórí ètò Jẹ́ n wí tèmi. Jẹ́ n wí tèmi ni ètò tí a ti máa ń bójú wo àwọn àkọlé kan tá a yàn láàyò tá a sì máa ń jíròrò nípa rẹ̀ láti la àwọn aráàlú lọ́yẹ̀ lórí àkọlé pàtàkì náà. Ewu tó wà nínú dídá ibi ìpamọ́ fún àwọn ọmọdébìnrin àti àwọn ọmọbìnrin wa, kí tilẹ̀ là ń pè bẹ́ẹ̀? Kí ni ìdí tí àwọn èèyàn ṣe máa ń ṣe eléyìí? Kí ni ìdí tá a sì fi máa ń kó àṣà yìí níbi tí ayé lajú dé lásìkò yìí? Kí ló tiẹ̀ fà á gan tí àwọn èèyàn fi máa ń ṣe ohun tá à ń sọ yìí? Kí ni òfin là sílẹ̀? Kí ni òfin là sílẹ̀ nípa rẹ̀? Àbí òfin ò tiẹ̀ fi ojú kankan wò rárá? Òfin gbójú kúrò ńbẹ̀ ni. Tófin ò bá gbójú kúrò ńbẹ̀, kí ni ìgbésẹ̀ tí ìjọba ìpínlẹ̀ Ògùn ń gbé láti rí wípé a dẹ́kun àṣà yìí, àṣà tó fẹ́ dàbí ọ̀dájú láwùjọ wa? Tèmiládé Tìjání lórúkọ tèmi, òrèǹté. Gbogbo àwọn ìbéèrè wọ̀nyí lẹ máa láǹfààní láti gbọ́ ìdáhùn sí, torí àlejò wa lórí ètò lónìí ti wà níkàlẹ̀. Oníṣègùn òyìnbó Adéníyì Ọ̀pádèjì, àwọn ni olùdarí ní ẹ̀ka tí a mọ̀ sí reproductive health ní iléeṣẹ́ àjọ tó ń bójútó ètò ìlera alábọ́wọ́dé ní ìpínlẹ̀ Ògùn. Wọ́n ti wà níkàlẹ̀ báyìí láti dáhùn àwọn ìbéèrè tá a fẹ́ máa bi wọ́n lórí ohun tí a yàn láàyò. Torí tí a bá bójú wò, a ó rí i pé àyájọ́ ọjọ́ dídẹ́kun dídábẹ́ fún àwọn ọmọdébìnrin àti àwọn obìnrin wà níta báyìí. A wà nínú pọ̀pọ̀ ṣìnṣìn rẹ̀, ó sì yẹ ká sọ nípa rẹ̀. Àlejò wa oníṣègùn òyìnbó Adéníyì Ọ̀pádèjì, ẹ káàbọ̀ sórí ètò Jẹ́ n wí tèmi. Ẹ káàsán olóòtú. Lórí ètò yìí lónìí, ewu tó rọ̀ mọ́ dídá abẹ́ fún àwọn obìnrin la fẹ́ gbé yẹ̀wò. Bá a ti wà nínú pọ̀pọ̀ ṣìnṣìn àyájọ́ náà lásìkò yìí, tí a bá tẹ̀ ń sọ wípé oníṣègùn òyìnbó a máa dà á pè díẹ̀díẹ̀, a máa pè ní ibi ìpamọ́ àwọn obìnrin. Kí ni ọ̀rọ̀ à ń dá ibi ìpamọ́ àwọn obìnrin, kí ni ọ̀rọ̀ yìí ṣe jẹyọ? Tá a bá wá sọ wípé à ń dá ibi ìpamọ́ fún àwọn ọmọbìnrin, kí lohun tí à ń gbìyànjú láti sọ? Ẹ ṣe olóòtú. Ibi ìpamọ́ fún àwọn obìnrin, pé à ń dá ibi ìpamọ́ fún àwọn obìnrin ní èdè òyìnbó à ń pè ní female genital mutilation, and ìwà yìí ìwà tí ò dáa ni, tí a ti wá yàn láàyò láti ayébáyé, tó dẹ̀ tún jẹ́ pé ó yẹ kí a tiẹ̀ ti dẹ̀yìn lẹ́yìn ẹ̀, ká tiẹ̀ má gbúrò ẹ̀ mọ́ rárá. Kí náà ń pè ní female genital mutilation yìí? Pé wọ́n ń dá ibi ìpamọ́ àwọn obìnrin. Òun ni pé wọ́n á fi bíléèdì, wọ́n á fi gé ibi ìpamọ́ obìnrin tí kò ní ipa kan, tí kò ní health benefit kankan, kò sí ipa kan tó ní lórí. Ṣé wọ́n ní àwọn èèyàn kan tó máa ń ṣiṣẹ́ yẹn ni, àbí wọ́n máa ń gbé wọn wá sí ọ̀dọ̀ èèyàn oníṣègùn òyìnbó láti bá wọn gé? Àbí bẹ́ẹ̀ yẹn bá kàn tẹ̀ ti bímọ tó ti rí póbìnrin ni, á kí bíléèdì mọ́lẹ̀, á sì gé ohun táwọn yìí kúrò. Ní ayé àtijọ́, ní àwọn ilé ìwòsàn tí wọ́n wà ní especially African countries, wọ́n ń ṣe nígbà yẹn, ṣùgbọ́n ohun ìgbàgbé ni. Wọ́n ò ṣe mọ́ ní ilé ìwòsàn kankan mọ́ báyìí, ṣùgbọ́n àwọn traditional practitioners wọ́n sì ń ṣe, tó jẹ́ pé ojoojúmọ́ níjọba ń polongo, là ń pariwo lórí tẹ́lì ni o, lórí rédíò ni o, pé kán má dábẹ́ fún àwọn ọmọ obìnrin mọ́. Ǹjẹ́ ìpolongo yìí ṣó ń wọ àwọn èèyàn létí bí? Ẹ jẹ́ ká wò, ṣáwọn èèyàn sì ń ṣe ẹ̀, ṣáwọn èèyàn sì ń kópa nú àṣà yìí, àbó ti lọ sókun ìgbàgbé pátápátá? Olóòtú, ẹ ṣe rí this harmful practice, nǹkan tá à ń sọ yìí, nǹkan ìbàjẹ́ ni, nǹkan ìbànújẹ́ dẹ̀ ni.
àwọn èèyàn sì ń ṣe. àwọn èèyàn sì ń ṣe pẹ̀lú gbogbo ariwo tá à ń pa, àwọn èèyàn sì ń ṣe. àdẹ̀fẹ́ jẹ́ kán ṣe mọ́ torí pé kò nípa kankan tó ń ṣe. ó dẹ̀ ń kó bá àwọn ọmọ obìnrin wa títí tó máa fi dàgbà gan ni, kódà tó máa fi darúgbó gan ni. ìpalára yẹn sì máa wà lára wọn. ṣùgbọ́n ṣákìtì ẹ̀ nìdí tí àwọn èèyàn fi máa ń ṣe kinní náà. àwọn míì wọ́n gbàgbọ́ pé àṣà ni, they believe that is their culture, pé culture ni, àṣà ni. ìyá mi ó dábẹ́ fún ìyá mi dábẹ́ fún mi, kí ló dé mi náà wà ní dábẹ́ fún ọmọ mi obìnrin. So àṣà ni. ibi tó dẹ̀ jẹ́ àṣà dé kódà gan ní àwọn ibì kọ̀ọ̀kan ní orílẹ̀-èdè nàìjíríà tá a wáyé gan, ní àwọn ẹ̀yà kan lórílẹ̀-èdè nàìjíríà yìí, àwa ti rí débi pé ó fẹ́ bímọ, ó ti ń lébọ̀, wọ́n dẹ̀ ń sọ fún pé ní àṣà ti tàwọn o, obìnrin ó gbọ́dọ̀ dá abẹ́, torí wọn ò dá abẹ́ fúngbà tán bí òun, ó wá lóyún, ó wá fẹ́ bímọ, wọ́n dẹ̀ sọ pé ó gbọ́dọ̀ dá kó tó bímọ. iléeṣẹ́ OGBC 90.5 FM nílùú Abẹ́òkúta la wà tẹ́tí ń gbọ́ wa lórí ètò Jẹ́ n wí tèmi, níbi tí a ti ń sọ̀rọ̀ nípa ewu tó wà nínú kí a máa dá ibi ìpamọ́ fún àwọn ọmọdébìnrin àti àwọn ọmọbìnrin wa. àlejò wa lórí ètò ti ṣe àlàyé fún wa wípé àṣà yìí ṣì wà láwùjọ wa. ó dáa bẹ́ẹ̀ ṣe sọ pé àṣà yìí ṣì wà láwùjọ wa nílẹ̀ Yorùbá, ǹjẹ́ ó ní àwọn ẹ̀yà kan pàtó tí wọ́n ti máa ń ṣe, bóyá àwọn ẹ̀yà Yorùbá ló ń sábà ń ṣe ni o, bóyá àwọn ẹ̀yà Yorùbá nìkan ló ń ṣe ni o, bóyá àwọn ti ilẹ̀ Ìgbò lọ́hùn àwọn kì í ṣe ni o, bóyá àwọn ti Haúsá náà àwọn náà ń ṣe ni o. ṣé a lè tọ́ka sí ẹ̀yà kan pé ibi báyìí ló wọ́pọ̀ sí tí wọ́n ti máa ń ṣe? ẹ ṣe olóòtú. ìdá ibi ìpamọ́ fún àwọn ọmọ wa obìnrin ó wọ́pọ̀ ní Nàìjíríà yìí, ní orílẹ̀-èdè wa yìí, especially ní ilẹ̀ Yorùbá àti ní ilẹ̀ Ìgbò. àwọn ẹ̀yà méjèèjì yẹn ni wọ́n kúndùn kìíní sáà ń sọ yìí. bẹ́ẹ̀ni. ó dáa, ẹ ṣé. pẹ̀lú wípé à ń sọ wípé kò dáa, ǹjẹ́ a gbé òfin kan kalẹ̀, ǹjẹ́ òfin wà lórílẹ̀‐èdè Nàìjíríà wípé ẹ gbọ́dọ̀ ṣe báyìí o fún àwọn ọmọbìnrin, àwọn ọmọdébìnrin àtàwọn ọmọbìnrin yín? ǹjẹ́ òfin kan wà tó dènà ẹ̀? bẹ́ẹ̀ ni olóòtú, òfin wà. State government lóríṣiríṣi àti even federal government wọ́n gbé òfin sílẹ̀. àmọ́ ẹ mọ̀, tá a bá ní ká gbé òfin sílẹ̀, àwọn tó fẹ́ tẹ̀lé òfin ńkọ́? torí pé ojú ò tó lé, ojú ò tó ko, kò ń ṣe gbogbo ibi ni ojú tó. ibi tó ti ń ṣe lábẹ́ ilé a ní mọ̀, nígbà tó ṣe pé hospital tó ti ń ṣe a lè mọ̀. pé eléyìí tá à ń mọ̀ ó ní pé eléyìí tí complication bá ti wá, pé bóyá wọ́n dá tí wàhálà ṣẹyọ lórí ẹ̀, bóyá wọ́n dábẹ́ fún ọmọbìnrin ni o, ó wá ń bleed, wọ́n wá gbé wá sí hospital, làwa gbọ́ pé wọ́n dábì ìpamọ́ fún òun nìkan la mọ̀. oníṣègùn òyìnbó wa, ẹ má bínú pé mo tún fẹ́ padà sí apá ìbí yìí. ẹ ń ṣe àlàyé lọ nípa àṣà dídá ibi ìpamọ́ fún àwọn obìnrin lẹ́ẹ̀kan. ẹ ní àṣà ni, ó sì fẹ́ dàbí àǹkó, aṣọ oníṣúgà, pé lágbájá ti ṣe bẹ́ẹ̀ fún ọmọbìnrin tiẹ̀, èmi náà gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ fún ọmọbìnrin tọ̀dọ̀ mi. ṣùgbọ́n ṣá àwọn kan tún máa ń sọ wípé ó tún jù bẹ́ẹ̀ lọ, wọ́n ló tún ju àṣà, ó tún ju ọ̀rọ̀ aláṣàdé lọ. ṣé lóòótọ́ ni? bẹ́ẹ̀ ni wọ́n tún ní àwọn ìdí míì. bẹ́ẹ̀ ni wọ́n tún máa ń sọ pé, tí ò dẹ̀ wà medically proved, wọ́n tún máa ń sọ pé ẹni tán bá dá ibi ìpamọ́ fún obìnrin, tán bá dá ibi ìpamọ́ fún obìnrin, tí wọ́n bá dá ibi ìpamọ́ fún, pé ó máa rìnrìnkúrìn, pé ó máa ṣèṣekúṣe, tí ò dẹ̀ jẹ́ bẹ́ẹ̀, tí ò dẹ̀ rí bẹ́ẹ̀, tí kò sí evidence fún gbogbo nǹkan tó ń sọ yẹn. kò sí ẹ̀rí nínú ìmọ̀ sáyẹ́ǹsì. nínú ìmọ̀ sáyẹ́ǹsì pé obìnrin tí wọ́n bá dá ibi ìpamọ́ ẹ̀ pé ó máa rìnrìnkúrìn. iléeṣẹ́ Ògùn rédíò lẹ́wà tẹ́tí ń gbọ́ wa lórí ètò Jẹ́ n wí tèmi. ẹ̀yin olùgbọ́ wa, ṣé ẹ̀ ń gbọ́? ẹ ti sọ wípé òfin wà, òfin dè é, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà àwọn èèyàn tún sì ń ṣe kinní yìí.
ó dáa ǹjẹ́ a lè mú àwọn tó ń ṣe kinní yìí bí ṣé a lè mú wọn ká fà wọ́n láwọn agbófinró lọ́wọ́. bẹ́ẹ̀ ni ètò wà torí pé tabatẹ̀ wo team ọ̀rọ̀ tó ń sọ fún ti àyájọ́ ìdá ibi ìpamọ́ àwọn obìnrin títọ́dún yìí ó ní pé our voice ó mìíràn pé obìnrin náà ó lọ́rọ̀ ó gbọ́dọ̀ sọ̀rọ̀ òun náà lẹ́nu òun náà gbọ́dọ̀ sọ̀rọ̀ òun náà èèyàn pàtàkì ní láwùjọ. mo bímọ obìnrin kí ìyá ẹ̀ sọ̀rọ̀. kọ́ má dàbí ìpamọ́ ẹ̀ o. kọ́ má dàbí ìpamọ́ ẹ̀ o kó polongo kó pariwo. pé mi ò gbà o. pé mi ò gbà o ẹ má dàbí ìpamọ́ ẹ̀ o kó dẹ̀ má gbà kó sọ̀rọ̀ síta tó ibi tó bá ti sọ̀rọ̀ síta tí àwọn agbófinró gbọ́ tí gbogbo aráàlú gbọ́ yẹn gan máa sọ pé ó yá àwọn tó ń pọn dandan pé kán dá abẹ́ ọmọ yẹn pé kán mú wọn àbí kán fi wọ́n jófin. ìyẹn ni wípé ìyá ọmọ lè yarí kó pariwo pé òun ò gbà bẹ́ẹ̀ni kó lọ fẹjọ́ sùn àwọn agbófinró bẹ́ẹ̀ni lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí bẹ́ẹ̀ni ó dà kò burú lórí ọ̀rọ̀ dídá ibi ìpamọ́ fún àwọn obìnrin a rí mọ̀ wípé ìjọba lágbàáyé tún fi ọjọ́ kan sílẹ̀ wọ́n ní àyájọ́ gbígbógun ti ohun tí à ń sọ yìí kí ni ìdí pàtàkì tí wọ́n fi ṣe àgbékalẹ̀ àyájọ́ yìí àti pé ẹ mẹ́nuba àkọlé tí wọ́n yàn láàyò lọ́dún yìí ẹ ṣe àlàyé fún wa nípa eléyìí. ẹ ṣe gan olóòtú dídá ibi ìpamọ́ àti fífi ọjọ́ kan sílẹ̀ lágbàáyé láti jẹ́ pé kí wọ́n fi gbógun ti dídá ibi ìpamọ́ fún àwọn ọmọ wa obìnrin ó ṣe kókó ó ṣe pàtàkì torí ariwo tá a ti ń pa láti MDG dé SDG ó ní gender equality kí obìnrin náà kí wọ́n lẹ́nu àti sọ̀rọ̀ láwùjọ pé àwọn ọmọ wa obìnrin àwọn náà ṣe pàtàkì láwùjọ. ìdí ẹ̀ nìyí tó jẹ́ pé àjọ ológun òyìnbó ní gbogbo àgbáyé náà wá gbé ọjọ́ kan sílẹ̀ láti jẹ́ pé ókè o àwọn harmful practice kò ń ṣe nìkan wọ́n pọ̀ bọ̀ títí ìdá ibi ìpamọ́ àwọn obìnrin ká tiẹ̀ mú ọjọ́ kan pàtó ká fi máa polongo ẹ̀. kí polongo yẹn rinlẹ̀. kí gbé polongo yẹn kó rinlẹ̀. ìgbà wo làyájọ́ yẹn báyìí. ọjọ́ ìní ni. bí ẹ ṣe sọ́nsìn ìjọba àgbáyé ló gbé ètò àyájọ́ yìí kalẹ̀ táwa nù pọ̀pọ̀ ṣinṣin ẹ̀ báyìí ìyẹn túmọ̀ sí pé kì í ṣe orílẹ̀-èdè nàìjíríà nìkan ni wọ́n ti ń ṣe àṣà yìí ṣé a tún lè rí àwọn àwùjọ kan àwọn orílẹ̀-èdè míì lágbàáyé. bẹ́ẹ̀ ni ó kọ́mọ̀ gan ní Somalia gan ló ti pọ̀ jù ó wà ní Ethiopia African countries like more than 27 African countries náà ti ń ṣe àṣà tí ò dá yìí ṣùgbọ́n àwọn countries tá à ń sọ yìí gan wọ́n ti ń dínkù. láwọn orílẹ̀-èdè yẹn wọ́n ti ń dínkù ó ń dínkù ní Nàìjíríà náà ṣùgbọ́n àti ẹ̀fẹ́ rárá ni. tá bá bójú wo àárín wa nípínlẹ̀ Ògùn ńkọ́ ṣé ó lọ sílẹ̀ jọjọ. ó lọ sílẹ̀ jọjọ. ṣùgbọ́n kì í ṣe pé ó ti parẹ́. ṣùgbọ́n kò ṣe pé ó ti parẹ́. àwọn kan sì ń ṣe lábẹ́ ilé tá a dẹ̀ fẹ́. ó dà ẹ jẹ́ ká lọ síbi ewu tó wà náà tó àkọlé tá a yàn láàyò ni ewu tó wà nínú dídá ibi ìpamọ́ fún àwọn obìnrin àwọn ewu wo ló wà náà gẹ́gẹ́ bí oníṣègùn òyìnbó àwọn ewu wo lẹ lè tọ́ka sí bó wà náà àṣà yìí. olóòtú ewu tó wà bẹ́ẹ̀ pọ̀ o àkọ́kọ́ bẹ́ẹ̀ lórí ewu immediate ewu short term ewu tó wà níbẹ̀ ẹni tó bá dá ibi ìpamọ́ ẹ̀ ibẹ̀ máa wú bleeding tún lè ṣẹlẹ̀ ẹ̀jẹ̀ á máa dànù lára ẹ̀ ẹ̀jẹ̀ á máa dànù a ti rí lọ́yìn hospital tó ti gbé wá lọ́lọ́run ni ò jẹ́ ká lose ẹ̀ torí pọ́n tètè gbé wá náà ni then dídùn ńkọ́ nígbà tó ń dá ibi ìpamọ́ ọmọ dídùn ńkọ́ then ó lè jẹ́ kí tọ̀gán ṣe torí ibi tó ń dà yìí ó súnmọ́ ibi ihò títọ̀ fi ń jáde so ó lè jẹ́ kí ìtọ̀ ṣe then sísọ ńkọ́ èèyàn légbògì èèyàn struggle láti jẹ́ kó jiná ká tó wá sọ pé dídá ibi ìpamọ́ infection ńkọ́ ìyẹn kòkòrò ńkọ́ kòkòrò náà wà ń bẹ̀ then àwọn tó tún dá kínní yìí ní abẹ́lé yìí tó tún ṣe yìí ìtọ́lò blade tó ń lò fún lágbájá náà máa tún lò fún tàmẹ̀dò HIV ńkọ́ hepatitis B infection ńkọ́ so àwọn ewu yìí ni àwọn ewu immediate ewu then there is long term ewu náà tó jẹ́ pé tí obìnrin náà máa fi dàgbà
ewu yẹn dẹ̀ sì máa wà ń bẹ̀. ibi tán dá scan kọ́ ẹni yẹn tó bá fẹ́ tọ̀ ó lè máa dùn láti fẹ́ tọ̀. Then ó ní nǹkan tá à ń pè ní vesical vaginal fistula tí obìnrin bá tún fẹ́ láṣepọ̀ gan ó tún máa ń jẹ́ kí ó máa dùn wọ́n, ìyẹn ní long term nìyẹn o, ó tún máa jẹ́ kó máa dùn wọ́n. So kò ní medical benefit kankan. àwọn nǹkan tó ní òun làwọn eléyìí, àwọn complications ó jù bẹ́ẹ̀ lọ, psychological complication kọ́ ó jù bẹ́ẹ̀ lọ, ó pọ̀ tó ní, bọ̀ kò sí àǹfààní kan báyìí. torí mi ṣe fẹ́ bèrè pé àǹfààní wo ló wà nù dídàbí ìpamọ́ yìí. dídàbí ìpamọ́ fún àwọn ọmọ wa obìnrin kò ní àǹfààní ẹyọ kan. iléeṣẹ́ Ògùn rédíò OGBC 90.5 FM lábẹ́òkúta aláwà à ń tẹ̀síwájú lórí ètò jẹun wí tèmi. àlejò wa ni oníṣègùn òyìnbó Adéníyì Ọ̀pádèjì. àwọn ni olùdarí ní ẹ̀ka tí a mọ̀ sí reproductive health ní iléeṣẹ́ àjọ tó ń bójútó ètò ìlera alábọ́ọ́dé ní ìpínlẹ̀ Ògùn. àlejò wa ṣì wà ń kalẹ̀, wọ́n tẹ̀síwájú láti máa dáhùn àwọn ìbéèrè wọn níbi tí a ti ń ṣe àgbéyẹ̀wò ewu tó wà nínú dídá ibi ìpamọ́ fún àwọn obìnrin. wọ́n ti ṣe àlàyé lọ́pọ̀lọpọ̀ pàápàá lórí aburú tó wà ńbẹ̀. wọ́n ní kò sí nǹkan kan tó dáa rárá níbẹ̀, kò mú nǹkan kan tó dáa jáde. ẹ jẹ́ ká tún wá bójú wo àlejò wa. yàtọ̀ sí àwọn nǹkan tí ẹ ti kà sílẹ̀ yìí, kí tún ni àwọn nǹkan míì tó jẹ́ bíi pé ó lè já sí aburú tó wà nínú àṣà náà. ẹ ṣe olóòtú, àwọn nǹkan míì tún wà nínú àṣà tá à ń sọ yìí. àwọn nǹkan míì wà lọ́ndà ẹ̀ tí kò hàn síta tó dẹ̀ yẹ kó jẹ́ pé ó yẹ ká nàná ẹ̀. ara ẹ̀ ni pé a rí kéèsì kan tó jẹ́ pé ìyàwó àtọkọ ti sọ pé àwọn ò dá ibi ìpamọ́ ọmọ àwọn. ó dẹ̀ wá di pé ọkọ dẹ̀ lọ sí village, ó dẹ̀ dé padà ló wá di pé àwọn máa tún dá. ọkọ tún gbà bẹ́ẹ̀. ìyàwó dẹ̀ tún yarí bọ́ torí pé ìyàwó ò lè sọ̀rọ̀ torí pé obìnrin ò lẹ́nu láwùjọ wa tí ò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀, ó yẹ kó obìnrin lẹ́nu. That is why ta fi sọ pé tíìmù ti tọdún ò ní pé our voice is important. Sísọ̀rọ̀ obìnrin láwùjọ wa ó wà very important, ó dẹ̀ yẹ ká máa mú lò. tó fi gbé ọmọ yìí lọ dá ibi ìpamọ́ ẹ̀ tí ìyá dẹ̀ ń pariwo pé òun ò fẹ́, ó ń pariwo nínú ilé, ariwo hàn síta. ká ló lè pariwo síta kí ayé gbọ́ ni wọn ò ní lè ṣiṣẹ́ yẹn. So nǹkan tá à ń sọ ni pé àwa àwọn obìnrin láwùjọ wa káwa náà máa sọ̀rọ̀, ọ̀rọ̀ wa ó wà very important. ìjọba ti rẹ́dì láti gbọ́rọ̀ obìnrin. káwa náà sọ̀rọ̀ pé ókè o, nǹkan báyìí náà fẹ́ ṣe, èmi ò dẹ̀ fẹ́. òun náà ní relevance nínú family yẹn. àṣà dídá ibi ìpamọ́ fún àwọn obìnrin yìí pàápàá jùlọ àwọn ọmọ yẹn nígbà tí wọ́n ṣì wà kékeré, nígbà tí obìnrin ṣì wà kékeré wọ́n máa ń sábà ń ṣe. nígbà míì àbí ká sọ wípé ǹjẹ́ tóbìnrin bá ti dàgbà náà wọ́n tún sì máa ń ṣe kinní yẹn, wọ́n tún sì máa ń dà fún wọn. olóòtú ẹ ṣe dídá ibi ìpamọ́ fún àwọn ọmọ wa obìnrin yìí ó bẹ̀rẹ̀ láti ọjọ́ tó bá ti bí di mostly tó bá ti pé bíi 15 years old. ṣùgbọ́n ìyẹn dátà tá a rí gbà nìyẹn o, tí àkọsílẹ̀ ìwádìí tí ètò ìlera àgbáyé tán rí mú jáde nìyẹn. ṣùgbọ́n àwa ti ríbi tó jẹ́ pé àlòfẹ́ bímọ ni. ọmọ ti tam, ọdún kò tí wà ní labour, ọmọ ti tam, ọmọ ti tó láti jáde, bọ̀ kò tí ọmọ ò tí máa mú. wọ́n dẹ̀ wá rọ̀ṣẹ̀ wá sí hospital bó ń bleed. kí ló ń bleed? awọ ọmọ ò tí ì rẹ̀dí àti wá síta, ọmọ ò tí ì mú. kí wá ló ń bleed? àwa rí i pé wọ́n dá ibi ìpamọ́ ẹ̀ tán dá òun ló ń fi ibẹ̀ ló ti ń bleed. ọlọ́run ní kán tètè gbé wá, kán tí káwọn oníṣègùn òyìnbó kán tètè rí sí. ìyẹn túmọ̀ sí pé obìnrin yẹn ti dàgbà kan tó. ó ti dàgbà kan tó sọ pé àwọn fẹ́ dá ibi ìpamọ́ ẹ̀. so ó bẹ̀rẹ̀ látòrí ọjọ́ tó bá ti bí ọmọ di tọ́mọ bá ti wọ bí 15 years wọ́n sì ń dá ibi ìpamọ́ wọn tí kò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. ẹ máa ti ní àwọn ìrírí lóríṣiríṣi lára ìlílé ìtẹ̀sọ̀ fún wa ń sìn. ǹjẹ́ ìrírí míì tún wà tẹ̀tún rí? àti pé tẹ bá ṣe alábàápàdé irú
àwọn ohun tí a sọ yìí tí wọ́n dá tó di wàhálà tí wọ́n gbé wá tẹ́ bá tọ́jú àwọn èèyàn bẹ́ẹ̀ ṣé ìtọ́jú yẹn máa ń gbà ǹjẹ́ máa ń fà wọ́n lé àwọn agbófinró lọ́wọ́ bí lẹ́yìn tẹ́ bá tọ́jú wọn tán. ẹ mọ̀ ṣe rí àwọn tó bá ẹ mọ̀ ọ̀rọ̀ àwọn èèyàn wa ibi táwa ti ṣe examination tá a ti rí i pé ibi ìpamọ́ ló ti ń bleed ìkànnù wọn ló máa sọ pé wọ́n dá abẹ́ ẹ ni ẹni tó dá abẹ́ yẹn ẹni tó gbé lọ ṣe pé tí àwọn agbófinró bá mú wọn báyìí pé ókè o ẹ dá abẹ́ ṣe pé wọ́n á mú ẹni tó gbé lọ dá abẹ́ náà wọ́n á mú ẹni tó gbé lọ dá ibi ìpamọ́ wọ́n á mú ẹni tí tó dá ibi ìpamọ́ náà so most of the time tó bá ti wá wọ́n á withdraw wọn ò ní fi gbogbo ẹnu sọ̀rọ̀ wọ́n á dákẹ́ kò sírú ìbéèrè tá a fẹ́ béèrè lọ́wọ́ wọn àwa máa mọ̀ pé nítorí pé ẹ dá ibi ìpamọ́ ẹ nìyí ló ṣe ń bleed níbí. ẹ ṣeun gan ni àlejò wa àdúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín kí wàá ní àmọ̀ràn yín fún àwọn èèyàn lórí àṣà tí à ń sọ pé kò dáa yìí. ẹ ṣe olóòtú àmọ̀ràn mi fún gbogbo àwọn èèyàn láwùjọ wa òun ni pé nǹkan tí ò dáa kò dáa nǹkan tí ò bá ti dáa ká má ṣe mọ́ ìgbà míì wà most of the time àwa là ń fa nǹkan tó ń ṣe wá fúnra wa nǹkan yìí kò dáa ìjọba tó wá bá wa wọ́n tún bá wa support ẹ̀ pé nǹkan yìí ó a gbọ́dọ̀ ṣe mọ́ síbẹ̀síbẹ̀ à ń tún sọ pé à ń pera wa ní olóòlà àwọn ọkọlà kìíní kan gbogbo nǹkan yìí ó ti di àfihẹ́yìn tẹ́gùn fi ṣọ wọ́n ti ní ká má ṣe mọ́ torí pé kò ní benefit kankan kò ní àǹfààní kankan since nǹkan tí ó bá dẹ̀ láǹfààní kankan kí la wá ń ṣe sí ìjàmbá tó wà ń bẹ̀ ó pọ̀ kò sáǹfààní kankan ìjàmbá ló ní so àmọ̀ràn ni pé ẹ jẹ́ ká stop female genital mutilation is a ritual bí ìgbà bí ritual ni kí ló tá wọn ń ṣe ká máa gé ibi ìpamọ́ nǹkan tí ò dáa ni ìwà ìbàjẹ́ ni ìwà tí ò dáa ni ẹ jẹ́ ká stop ẹ̀ kò ń ṣe gbogbo ìgbà náà la máa follow culture wa culture gan máa ń change báyé ṣe ń change báyìí ni culture ń change báyé ṣe ń yí báyìí ni culture náà ń yí. àṣà náà ò dúró lójú kan. bẹ́ẹ̀ ni so àṣà wa tí ò bá dáa ẹ jẹ́ ká gbọ́wọ́ kúrò ń bẹ̀ ẹ jẹ́ ká pátì. ẹ ṣeun ǹjẹ́ àwọn àjọ kan wà téèyàn tẹ̀lé lọ fẹjọ́ sùn tó bá ń ṣẹlẹ̀ àbí àwọn àjọ kan wà tí wọ́n máa ń gbógun ti ìwà ìbàjẹ́ yìí. bẹ́ẹ̀ ni olóòtú bẹ́ẹ̀ ni àjọ tí ó wà kò tí ì fìdí múlẹ̀. láti máa gbógun tì í kódà kò burú ṣùgbọ́n bàbá ké sáwọn agbófinró wa náà wọ́n á dá wa lóhùn. kíké tá a máa ké sí àwọn agbófinró wa òun ni pé tí ìyá bá ti sọ pé rárá sẹ́ òun ò fẹ́ kí wọ́n dá ibi ìpamọ́ ọmọ òun ọ̀rọ̀ tó bá sọ yẹn kí àwọn agbófinró kan bá wa straighten ẹ̀ kan bá wa gbà pé ṣebí òun ló bímọ. ó sì lóun ò fẹ́. tó ọ̀rọ̀ yẹn ni kan bá wa gbà pé èèyàn sọ pé òun ò fẹ́ nǹkan ẹ̀dẹ̀ tó ń fọ̀ọ̀sẹ̀ pé dandan. ni kò ṣe é. ẹ ṣeun tó sì lè pa ẹni bẹ́ẹ̀ lára. bẹ́ẹ̀ni. a dúpẹ́ púpọ̀ lọ́wọ́ àlejò wa tí a pè wá sórí ètò lónìí láti là wá lọ́yẹ̀ bá a ti wà nínú pọ̀pọ̀ ṣìnṣìn àyájọ́ tí ó ń gbógun ti dídá ibi ìpamọ́ fún àwọn ọmọbìnrin wa oníṣègùn òyìnbó Adéníyì Ọ̀pádèjì tí ẹ jẹ́ olùdarí lẹ́ka tí a mọ̀ sí reproductive health láti iléeṣẹ́ àjọ tó ń bójútó ètò ìlera alábọ́ọ́dé ní ìpínlẹ̀ Ògùn ẹ ṣeun púpọ̀ àdúpẹ́ tí ẹ wá la àwọn èèyàn wa lọ́yẹ̀. ẹ ṣé gan olóòtú. níbi ni a ó ti mẹ́nu dúró lórí ètò yìí ṣùgbọ́n ká tó máa lọ ẹ má gbàgbé ohun tí ò dá ọ̀pọ̀ èèyàn bá máa ṣe kò dáa náà ni kò lórúkọ méjì ìjẹ́ ká jáwọ́ nínú àṣà tó mú ìpalára bá ni. ọpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tá a jọ pé ètò náà pọ̀ tó fi di odidi ọwọ́ pàtàkì lọ́wọ́ Bùkọ́lá Ọlátúnjí tó jẹ́ amójú ẹ̀rọ wa olóòtú ètò yìí ni Waheed Ògúnjọbí Tèmiládé Tìjání lórúkọ tèmi Òrèǹté kí ọba òkè jẹ́ kí a tún ní ìpàdé ayọ̀.